àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tó lé ojú mi ti tó ko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé ojú télé tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé tv má yìí kò tiẹ̀. wòlíì àgbáyé ni prophet Fálẹ́yìmú Ọlágoróyè tí gba ayé mọ̀sá bá rí ní àgbáyé ọ̀dọ̀ wọn náà tún wà lẹ́nìí bàbá ká tó di pé ẹ máa bá àwọn èèyàn níyànjú ẹ máa gbà wá nímọ̀ràn ẹ máa kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ bá kí àwọn èèyàn. mo kí yín ò tí lè tó kó àti okòókun àti gbogbo ẹ Ọlọ́run á dá yín sí ẹ̀ẹ́dì ìyanu bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ayé á máa yí padà Jésù Kristi Olúwa. àmín 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 Jésù Kristi Olúwa. bàbá ní nǹkan bí ọjọ́ mélòó kan àti oṣù kan sìn oṣù mélòó kan sìn ìkọ̀kọ̀ sẹ́ni nílùú Ìbàdàn ó sì ya gbogbo ayé lẹ́nu pé àwọn èèyàn kan tí wọ́n náà ń jà fún ìdásílẹ̀ àti òmìnira ilẹ̀ Yorùbá wọ́n wọlé ìjọba Ìbàdàn lọ lọ́dọ̀ gómìnà Engineer Ṣèyí Mákindé wọ́n fẹ́ gbàjọba wọ́n náà fẹ́ gba ilẹ̀ Yorùbá kúrò ní Nàìjíríà wọ́n dẹ̀ mú wọn bàtán mú wọn àwọn èèyàn láwọn Sunday Igboho ni àwọn èèyàn láwọn bàbá Akíntóyè ni ìgbàlú jẹ̀sẹ̀ ní Sunday Igboho jáde bàbá Akíntóyè náà jáde pé àwọn tán mú yìí o kò ń sara àwọn o pé àwọn òràn wọn sàwọn ọmọ wọn rí o pé obìnrin kan tó jẹ́ ìyàwó olóògbé MK Abíọ́lá ìyẹn arábìnrin Dúpẹ́ Onítìrí wọn lòun ló ṣáájú kóun gangan ni òun náà jáde tó tiẹ̀ bá gbogbo ọmọ àwọn èèyàn sọ̀rọ̀ tó jókòó bí ààrẹ orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá bàbá irú nǹkan báyìí kí ló ń ṣẹlẹ̀ ibùdó lọ́lẹ̀ Yorùbá. àdúrà wa gbà mo sọ̀rọ̀ kan kọjá nígbà tí Sunday Igboho wá sílé kan sọ pé àwọn ọ̀nà fífẹ̀ wọ́n kọ́ àwọn ọba Gani Adams wọ́n invite wọn pé wọ́n fẹ́ kán máa jà fún Fúlàní ìgbà yẹn wọ́n interview mo sọ̀rọ̀ mo ní tí Sunday Igboho tó bá wá tàbí ẹnìkan láyé Tinubu yìí kó máa sọ pé Yorùbá nation ló máa ṣe mo lẹ́wọ̀n ló máa kú sí mo ní nǹkan tó ṣẹlẹ̀ mo ní àwọn àjẹ́ náà ń da orílẹ̀-èdè láàmú mo ní ibo wà nù wọn bá a ti sọ fún Kálù ńgbà yẹn tí ò gbọ́ ó sì wà lẹ́wọ̀n a sọ fún Sunday Igboho ńgbà yẹn náà gbà tó kọ́gbọ́n ló ṣe é mọ̀ mo ní wọ́n ti sẹ́ẹ̀tì wọn sílẹ̀ tèmi máa ń sọ fún tèmi máa ń sọ̀rọ̀ pé àwọn àjẹfẹ́ nípa ayé Akérédolú mo ní Ìbàdàn ni tèmi bá fẹ́ sọ̀rọ̀ àwọn àjẹfẹ́ discipline èèyàn máa ní Ìbàdàn ni wọ́n ti fẹ́ lò tèmi mo ń sọ fún yín wọ́n sẹ́ẹ̀tì wọn ni àwọn àjẹ ló sẹ́ẹ̀tì wọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n ti fi bá Yorùbá nation jẹ́ pátápátá fún wọn tó hàn ní gbúrú ẹ̀ mọ́. bí Sunday Igboho wọ Nàìjíríà lé ní àwọn sójà àwọn amú wọn á fọ̀rọ̀ wá lẹ́nu wò bá Akíntóyè wá wọn á fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí kan tó ṣẹlẹ̀ yìí. ṣùgbọ́n àwọn ti sọ pé àwọn ò sí mẹ́fà àwọn ọmọ àwọn. tẹ̀kúrò yẹn wọ́n tètè jọjọba wọ́n lè jọjọba gbogbo tọjọba ìjọba máa fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. tó sọ fún yìí kò kànjọba wọ́n lè ran káwọn ẹ̀dì náà pé kì í ṣàwọn wọ́n lè búra. arábìnrin Dúpẹ́ Onítìrí tó wá jẹ̀ wá jáde sórí náà. tó ti ń sẹ̀ òun mò ń sọ fún yẹn wọ́n sẹ́ẹ̀tì wọn sílẹ̀ ẹ̀wọ̀n náà sẹ́ẹ̀tì fún Sunday Igboho àti Gani Adams mo ti sọ fún yín kí wọ́n rọra ṣe jẹ́jẹ́. ìkìlọ̀ lílé yìí o. àwọn àjẹ́ ni àwọn ọmọ òkùnkùn ló ń da Nàìjíríà rú wọn ò rí wọn. mo sọ fún lọ́dọ̀ mo nílé táwọn ọ̀nà fẹ́ lọ kójọ pé àwọn fẹ́ kí Sunday Igboho kó wọ́n máa mú Fúlàní mo ń tó bá wá mo ní tí Sunday Igboho condition tó bá kọjá àṣẹ wọn mo dẹ̀ sọ fún wọn pé àwọn àjẹ́ wà láàrin wọn gbàtọ́ pé wọn ò ní jẹ́ kó ṣeé ṣe wọ́n ti parí plan wọn kò sí àwọn ọba yẹn lọ pariwo lásán ni wọ́n lọ mú wáìnì tó dáa lẹ́dọ̀ ọ̀nà fífẹ́ wáìnì bí 1 million 1 point something náà lọ mú wọn lọ gbádùn ara wọn ni kì í sọ̀rọ̀ àjẹ́ náà kò sí nǹkan tó lè ṣe Yorùbá nation ó ti fọ́ mo dẹ̀ ti sọ fún bàbá yẹn kí lórúkọ Akíntóyè mo ní gbogbo àwọn tó bá gádùrè tó mọ̀wé báyìí sì lórí ìdí
mo ní kó wá sí Nàìjíríà kó lóun dá bọ́ọ̀nì kó wá dá church sílẹ̀ mo ní tọ́wọ́ bá ra kóòtù fún láti ilé ìbò máa ra kóòtù fún bí kó máa wọ̀ pé máa fi ṣe kó dá church wọn ti born again tó bá fẹ́ pọ́dún kan á gbọ́ aeroplane gbogbo àwọn tó bá kàwé yẹn nǹkan tó ń ṣe nìyẹn eléyìí tó ń ṣe bóyá Yorùbá kò sọ̀nà ní Yorùbá ẹ gbàgbé ẹ eléyìí ẹyọkan ẹlẹ́sìn rí o tó bá tún kọ̀tínù wọn tún máa dáràn míì sí wọn àwọn àjẹyẹ ló máa ṣe tí wọ́n máa kó sí wọn nú ni. tí kò wá sóhun ètùtù tá a lè fi bẹ̀ wọ́n ni. ètùtù ló máa bẹ̀ mo sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn nígbà tí wọ́n ṣe Yorùbá nation táwọn kan support Yorùbá nation lè mi mo lé kìnnì mo ní ṣé àwọn àgbààgbà Yorùbá tó ti mo ní tí wọ́n support yín àwọn alágbára Yorùbá tí wọ́n support yín kí Nàìjíríà pín kò sí àgbààgbà Yorùbá tó support wọn Afẹ́nifẹ́re tó wà ń bẹ̀ yẹn wọn support wọn àwọn alágbára tó wà ń bẹ̀ Ọbásanjọ́ tó wà ń bẹ̀ kò support wọn tí àwọn tí Nàìjíríà bá dẹ̀ fẹ́ pín Ọbásanjọ́ yẹn wọ́n máa invite ẹ̀ pé kí ló rí sí àwa ní respect Ọbásanjọ́ ó dìgbà tó bá kú ká tó mọ̀ àwa láà mọ̀ yí ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ̀bí Ọbásanjọ́ ló ṣèfà Yorùbá tá à ń ṣépè fún yìí nígbà táwọn mẹ́tàlá tó ní kọ́ máa jagun tó jẹ́ pé báǹkì ló ń fọ́ tí Benjamin Adékúnlé tó jẹ́ pé nǹkan ogun tó ń kó fún ló ń tà lójú ogun Ọbásanjọ́ ló lọ parí ogun tó kojú wọn ó dẹ̀ sọ lọ́jọ́ wọn lé I use èpè and àfọ̀ṣẹ fight them. I use èpè and àfọ̀ṣẹ to fight the war. ṣé tiwantiwa ni bàbá lò. bẹ́ẹ̀ ni ìgbà yẹn ló sọ fún àwọn South Africa nígbà táwọn òyìnbó tí wọ́n ní use èpè and àfọ̀ṣẹ to fight them. fight them. òun ló jẹ́ ogun yẹn ogun bá wọ bí wọ́n ti gba ọ̀rẹ́ wọ́n ti fẹ́ wọlé bí tí wọ́n sọ fún yìí òun ló sèfù wa nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ pé ọmọ Ìgbò ni ìgbà tó jagun gbà yẹn wọ́n mọ̀ pé ọmọ Ìgbò ìgbà tó jẹ́ president tó gbé capital sábẹ́kúta wọ́n mọ̀ pé ọmọ Ìgbò àwa tá a gbé ní Bògùn tá a kọ́lé sí Bògùn àmọ́ èsì Ọbásanjọ́ ẹgbà gbogbo wọn yẹn. Ọbásanjọ́ kì í sọmọ Ìgbò tó ń sọ kì í sọ irọ́ náà gbà tòbó náà àwọn age mate gbogbo. wọ́n ní ò fẹ́ràn Yorùbá. so àdúrà wa gbà. bàbá yẹn sọ sí yẹn. wọ́n ní ò fẹ́ràn Yorùbá. báwo ni o ti fẹ́ràn yẹn. bí bá ti tú báyìí nǹkan Yorùbá yìí máa ń takò ní olóńgbò ti yàwó. ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún yín ẹ jókòó ọ̀rọ̀ tí máa sọ fún yín ni pé tó bá wise tó bá ṣoore Yorùbá ò ní fẹ́ ṣoore fún Yorùbá. tó bá yẹ kí ni. bẹ́ẹ̀ ni tó bá nímọ̀ tó rí Yorùbá dáadáa tán ò ní fẹ́ ṣoore fún. tó bá yẹ pé Ọbásanjọ́ ti ń ṣoore fún Yorùbá kọ́ máa ṣépè fún Àtìkú. ajá ṣígbà tó jẹ gómìnà ó ṣe one way tó fi lọ church kò tá ẹ tó fi kú. kí ni di. wọ́n á pàdánù ẹ̀dọ́kọ̀ yín Yorùbá ń ṣe mo máa ń sọ fún yín ọjọ́ tí Sunday Igboho ṣe mi sọ fún mo ní Yorùbá ń ṣe ni tí wọ́n jà á fún nígbà tí Tinubu gbà àpótí àtàwọn tó wà lẹ́yìn tí wọ́n lọ bá Tinubu tí wọ́n yí padà tí ó rẹ́ni kankan mú. Yorùbá is not the time náà yà mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe táàpù ẹ̀ bó o ṣeré fún Yorùbá ni bó bá gbé síbi iṣẹ́ tó o bá ṣọ́ra Yorùbá yẹn ló máa lé ẹ̀kọ́ mẹ́. So don't blame them olùkàkú mọ nǹkan tó rí bí wọn náà da lídà lọ́la àwọn adé tiẹ̀ sọ tí wọ́n sọ fún yìí bó ṣe rí nìyẹn. ìmọ̀ràn wọlé a fẹ́ gba Sunday Igboho ẹ fẹ́ gba Akíntúndé báyìí. ká máa fi yẹn lọ. kọ́ jókòó jẹ́jẹ́ kò sí nǹkan tó ń pè ní Yorùbá nation àwọn ẹlẹ́mìkùkù yìí àwọn wọ́n máa ba kò sí ẹ̀rẹ̀ nígbà tẹ́ fẹ́ ṣe lọ táwọn àgbààgbà ò support yín ọmọdé ò gbọ́dọ̀ ọmọ mo máa ń sọ wà níṣẹ́ Olúwa iná àwọn kan tó bá mi gbogbo yẹn nígbà bàbá ọ̀rọ̀ ṣe wá ń bá ẹ mo ní wá gbà mọ̀ràn ni àgbà kì í tó lórí ilẹ̀ tó o bá ti tẹ̀ bó o jọba gan àwọn àgbà kan tó yẹ kó o ya ẹ̀dọ̀ tó o bá ya bẹ̀ ọba yẹn akábàámọ̀ gbẹ̀yìn ni àgbà gbọ́dọ̀ wà àgbà kì í tán kì í náà ṣe ọjọ́ rí o lọ́ fi ń ṣe tó ti ìmọ̀ ni tẹ̀bí Awólọ́wọ̀ gbà tó gba àwọn tó ju Awólọ́wọ̀ lọ́pọ̀ náà Awólọ́wọ̀ tí gbogbo ẹ̀ lè dàbí Awólọ́wọ̀ báwọn ti fẹ́ dàbí Awólọ́wọ̀ ní gbogbo wọn àwọn náà wá síwájú Yorùbá
Awólọ́wọ̀ mo sọ̀rọ̀ kan bí Awólọ́wọ̀ wà lẹ́gbẹ́ àjẹ́ funfun Ajáṣínà wà lẹ́gbẹ́ àjẹ́ funfun ṣàṣà gbogbo wọn pátá ní ọ̀nì scacos lẹ́ẹ̀nà gbogbo bá Awólọ́wọ̀ ṣe ń ṣe kan ní spiritual way lọ́ fi rú Nàìjíríà Awólọ́wọ̀ máa ń gbà wẹ̀ o ẹ lọ bèrè dáadáa spiritual way náà lò Ajáṣin ẹ lọ bèrè bó ṣe jẹ gómìnà tó ń fa wàhálà tó nílùú Ọ̀wọ̀ kì í lọ ọlọ́pàá gáìdì lé ẹ̀ Fàràdà ló máa gbé kíní bẹ́ẹ̀ wọn bí baba aláìyá ló ti máa ka pépà kò gbé ọlọ́dẹ sílé ẹ̀ lọ bèrè ẹni mo pààyàn fún lọ́nu yín wọn bí baba aláìyá wọn Jákàndé náà ńkọ́ Adékúnlé Ajáṣin bẹ́ẹ̀ ni Jákàndé sẹ́ẹ̀tì wọn ni wọ́n ọmọbìnrin owó sẹ́ẹ̀tì àwọn yẹn Ọ̀wọ̀ náà ti búdi gbogbo wọn ọmọbìnrin owó tẹ ìgbà tó bá ń jà ní ìgbà tó sọ pé òun fẹ́ jẹ gómìnà tẹ bá ń lé báyìí inú mọ́tò mi lẹ́ máa ti bá inú mọ́tò yìí ló máa wà ó mọ́tò ẹ̀ ló wà tẹ bá ń fi mọ́tò lé báyìí á wà ní mọ́tò mi iwájú tó ń drive lọ. Their rule Nigeria with spiritualists ìgbà tó máa ṣe ẹgbẹ́ Odùduwà ìsúríà wọ́n béèrè níbo ti dé káwọn tó lọ́ọ̀ṣì action group ní gbogbo àwọn báyìí tí wọ́n ní Ọ̀wọ̀ ni kán ti lọ́ọ̀ṣì ẹ̀ Palace Ọlágbègì náà ti lọ lọ́ọ̀ṣì ẹ̀ they are do everything with spiritualists. bọ̀ ilé ìtàn ṣe é sí báyìí. ẹ̀ ṣe ti yín ní àmọ́ kàwé kì í ṣọgbọ́n ìwé they are using spiritualists to do everything. nígbà tó máa di olórí ẹgbẹ́ ọmọ Odùduwà ìlú Ìgbò náà ti bẹ̀rẹ̀ Afẹ́nifẹ́re yìí ṣùgbọ́n Ọ̀wọ̀ náà ti wá lọ́ọ̀ṣì ẹ̀. wọ́n béèrè pé ta ni kó ṣe olórí in the spiritual wọn ni kàn fàájà ṣe president. Awólọ́wọ̀ wà ń bẹ̀ wọn ò ní jà sí torí they are born spiritual something. Africa là ń lò yìí tó bá fẹ́ lò l'Africa kó má dàrí lóye lọ́wọ́ will be a spiritual something. Ọbásanjọ́ tẹ̀ ń pariwo ẹ̀ ó lọ bá Boko Haram a spiritual Ọbásanjọ́ rìn bá jí iye. Ọjọ́ dárì. bẹ́ẹ̀ ni a spiritual tí ó sọ yìí a spiritual ni òun la ó sá gbogbo èèyàn fi ń bẹ̀rù ẹ torí Áfíríkà ẹ̀mí òkùnkùn tó stubborn jù àwọn Áfíríkà ni. bàbá ní ẹ̀bọ́ra òru. bẹ́ẹ̀ tó ti nígbà tó ti lelele tó ń di òun náà sọ́dẹ̀ bá òru kẹ́ tó lè pẹ́ nìkan ẹkùn báyìí ẹ mọ̀ pé òun náà fúnra kì í ṣọmọdé. bẹ́ẹ̀ ni kì í ṣèwé bó graduate kó gba PhD láì go on spiritual lórí Nàìjíríà túmọ̀ ìrìn lọ́wọ́ ni. àwọn fada wa wó lọ́wọ́ a spiritual way làwọn lọ́wọ́. so bó ṣe rí ni. ẹ̀sìn àmàríwá. abẹ́fẹ́ fi nọ́mbà yín lẹ̀ ní sà. náà kò ní èmi ẹ̀ nídìí mò ń tà wọ́n jẹun ni.